EWI Entertainment TV, your #1 birthday arena. Lórí ọlọ́jọ́ bí tóní, èmi làpàtà ewì, làpàtà ewì, làpàtà ewì. Àpáta ewì ló ń ṣeré. Àpáta ewì ló ń ṣeré o. Ọba lọ́run kò fèrè sí iṣẹ́ wa o. Àmì àṣẹ àmì kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ nígbà tí ìṣóògùn. Àpáta pààrọ̀ ewì mo dé ọmọ orí adé ńlẹ̀ mi fẹ́ máa kí. Adéọlá Àjọkẹ́ Adé ọmọ Ògúnwùsì máa wọlé máa rọra olóríire ẹ̀dá ènìyàn. Olómi lára ló ní fẹ́rẹ́fẹ́ dúdú rẹ̀ ń ṣáná bíi kóró sí ọmọ ológo tí ò yọjò. Òní lọ́dún rẹ̀ òní ti yẹ ọ́nà. Àjèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Mo kí ọ̀pọ̀ ọdún olóríire ẹ̀dá ènìyàn. Aya Òjó Emmanuel ọ̀nà máa wọlé máa rọra. Òjó Emmanuel tí mo rí tí mo kápó lápó. Ọkọ lọ́jọ́ ìbí tí mo rí tí mo kápò lápò. Olóríire ẹ̀dá ènìyàn tí mo fojú gan rí tí mo kápátá lórí àpáta. Bàbá tọ̀ mí wá bàbá tó mi sìn. Olówó orí ọlọ́jọ́ ìbí tòní èmi kí ọ. Èmi kí ọ dáadáa ọlọ́jọ́ ìbí tòní. Ọmọ Ògúnwùsì àbúrò Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì máa bá ń káwọn tiẹ̀ gangan. Àwa ti Nàìjíríà gò gbẹ̀yìn rárá látòrí onírìṣà Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Aníyìkáyé bí òrìṣà òkè bàmí Ọ̀dúndún Aṣòde dẹ̀rọ̀ kábíyèsí ní kí ọ gbogbo ẹ̀gbọ́n rẹ pátápátá wọ́n ní kí ọ dáadáa àwọn àbúrò rẹ wọn ò gbẹ̀yìn rárá wọ́n ní kí ọ kí n kí ọ délé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ ìbí òní ó yẹ ká tó mọ̀ lọ jẹ́ ká máa gbóríyìn pé Elédùmarè ọba kọ́dá ọba àwọn ọba. Máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, ọba tá kò lè rọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ní, ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o, máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Tòmí rere dùn. Máa jọba lọ Olúwa. Àpáta ewì. Máa jọba lọ Olúwa. Máa jọba lọ Olúwa. Ọba tá kò lè rọ̀ lóyè. Alágbára tá kò lè ṣẹ́gun. Ìjọba rẹ̀ dùn mọ́ wa yéye o. Ó dùn o. Máa jọba lọ Olúwa. Máa jọba tó Olódùmarè ọba lórí Princess Adéọlá Adéjọkẹ́ ọmọ Ògúnwùsì ọmọ ọba Adéyínká Ògúnwùsì tó papòdà lọ́jọ́ sí ọmọ Margaret Ọlájọlọ kò kí ọ dáadáa ìta àgbọn níjẹlé bàbá yeye tó gbé ọlọ́mọ nílé Ifẹ̀ ò dáyé mo mọ̀ ọ́ dáadáa mo móríkì lẹ́yìn ó yá nílé Ògúnwùsì kí n wá máa kí ọ bí wọ́n ti kìran bàbá tó bí ọlọ́mọ. Èrò bá ń kọ́ ọmọ Ògúnwùsì. Adéọlá ọmọ ọba happy birthday òkú oríire. Àpáta. Ó yá ọmọ GIESI ìjànà ọmọ oṣù mẹ́rù tí kún ọmọ láàdé ọmọ ìbírọ̀ ọmọ ajóńdodo ọmọ níbàáyọ̀ ọmọ bọ́dẹ̀rẹ́ àgbóòbọ̀n ọmọ ìkòkò dégbòdẹ́rù ó dégbò gbìn ó dì kàkàkà bí ọ̀nìrògùn ọmọ erin méjì àlọ́ ọmọ erin gángan ilé ọmọ erin gángan òde ọmọ erin ajíbẹ́wàjì ọmọ erin ajíbóògùn sọ̀rọ̀ ọmọ erin o bímíjòyè kọ́rùn mi mọ́ ọmọ erin bímíjòyè kí n dẹ́kun bèbè ọ̀nà yíyẹ erin sábàrà lùbàrà erin sọ lọ́rọ̀ ti sọ sọ̀rọ̀ ǹgúsọ̀ ọmọgùn lágbà ọmọgùn lájẹbọ ọmọ ikú kọ̀kọ̀kọ̀kọ̀ lórí òrùlé ikú lérin gbẹbọ àkàràmọ́gbó lérin gbé tutù tútù ìbìyàjẹ tán mo tá a sì mọ̀ kékọ̀ọ́lẹ́kùn òsì ìkọ̀lé ìyanrìnfẹ́ òkun ibi abátì ìbágúnná tí ń ṣegún lóore ọmọ dòdò bí ìdẹ̀sẹ́ríkẹ́ àríwò òbí ìsàlejò ọmọ aláràn òrin ọmọ débò òye débò òṣùra débò òpólé ọmọ lùsì ọmọ GIESI mo bá GIESI rèjànà mo bá débò òye àrèkólé ọmọ láàrọ̀ kámọ̀ ti GIESI bèrè gbé lẹ́sẹ̀ ẹran ló ń jàgbàgbà ẹlòmíràn ọ̀tọ̀ọ̀tọ̀ nìyàn níjẹ́ tọmọ GIESI àtayéso bí igbá òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ ẹni tí gòkè ẹ̀sìn mìrìn kó ẹrù ṣẹ̀gì ń pa òun méjèèjì mọ̀
yìí ajé okùn ló bí ọ lóòrókùn lásàyẹ lẹ́yọ̀ọ́ ajé okùn ọ̀ọ́ni ajẹ́rẹ́ aborídodo ó lé sí mẹ́rìndínlógún mẹ́jọ ń dogo mẹ́jọ sàrí jẹ ọmọ tètè ìjànà ó ń kọ́ lọ̀bọ̀ kọ́kọ́rọ̀ bó kọ́ mi lọ́bọ̀ ọ̀nà gàrí ni màá rìn. ọmọ wọn nílé oníbàbùrọ̀ lọ́wọ́ dákun jẹ́ ń dalẹ̀ torí bí n bá dalẹ̀ mo lè kí ọ̀dọ̀ ọ̀la àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. mo kí ọ dáadáa happy birthday to you na and I wish you long life and prosperity. orí ẹ jẹ́ kó o pẹ́ láyé kó o gbó bí olúgbó ti gbó orí ẹ jẹ́ kó o pẹ́ láyé kó o gbó bí olúgbó ti gbó orí ẹ jẹ́ kó o pẹ́ láyé kó o gbó bí àwọn àgbàká tọ́gbó títí tí fọmọ ewu sóńdè sọ́rùn ọmọ ewu ọ̀hún wá jẹjẹjẹ ó jẹ ó dọ̀ kíní. mo kí ọ dáadáa àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. àìpẹ́rí igún kó mọ̀ kádùn àìpẹ́rí àkàlà kó mọ̀ lẹ́gbẹ̀rún ọdún láyé ìgbọ̀dún ọdún kan ní lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè. àpáta pààrẹ wìlè mi ń jẹ́ bóyin bá ṣe tán oyin á padà sínú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀jò bá ṣe tán á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. àpáta ewì mo ṣe tán mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́ dé gbogbo ilẹ̀ ilẹ̀. Àpáta ewì ló ń ṣeré. Àpáta ewì ló ń ṣeré o. Ọba lọ́run kò fèrè sí. iṣẹ́ wa o. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at APATA EWI. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.